gbègbà òun lọ́jọ́ lórí. Síbẹ̀ ọ̀pọ̀ gbígbàgbọ́ kò mọ òfin wa àti ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà ìfẹ́ gbogbo wa gbogbo ní ṣe. Mo ti sọ nígbà kan àná ẹgbẹ́ kò ọ̀gá àká lè lọ. Àwọn akẹ́rọ̀ pa áṣèbáwàdà ni mò ń fi. Wọ́n ò mọ̀ wípé bàbá kan wá nínú oko wọn tá a sì sínú ọ̀làṣọ. Irú ìpínlẹ̀ àwọn sì wà. Àkàṣe Yorùbá sọ̀rọ̀ wọ́n kò wéwè. Wọ́n sì tó takò mọ́ ọ̀kan ẹ̀yọ. Wọ́n ní wípé kíní ìkíní rẹ̀ ni. Ìwọ́n fagídí kalẹ̀ olóyún oko. Tó o bá tó dògbé, ibẹ̀ náà lọ́wọ́ kòkó bá sí ọ̀run. Àkàṣe òjò sí. Ó ń kù. Ó bẹ̀rẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́. Òjò bẹ̀rẹ̀. Olówó gẹlẹtẹ ìwọ̀fà gẹlẹtẹ. Ìwọ̀fà ní iṣẹ́ òní. Ó ti gbéná. Owó bàbá olówó tí ó yọ gbé lọ. Bàbá olówó ọ̀hún fèsì. Ó ní pé irọ́ ló pa ìwọ ìwọ̀fà. Torí wípé ọkùnrin ọ̀la. Àkàpọ̀ náà ni. Ó túmọ̀ sí wípé ohun tí a bá kọ̀ láti ṣe lónìí tó yẹ ká ṣe. Ìjàmbá ńlá ló ń bọ̀ padà múra báni lówùúrọ̀ ọ̀la. Ṣùgbọ́n àdúrà mi fórílẹ̀-èdè Nàìjíríà ká forí mi sọlẹ̀ sí ni wípé ibi òní tojú mi lórílẹ̀-èdè yìí. Gbogbo ẹni tó bá sì fẹ́ Nàìjíríà ní kí wọ́n máa ṣe rere lórúkọ Olúwa. Nàìjíríà ń dàgbà òun lọ́jọ́ lórí. Láìpẹ́ yìí la ṣàyájọ́ òmìnira ọdún karùndínlọ́gọ́ta. Àdàgbà a ò kúrò lára ògbó. Mo ṣe fẹ́ bìyànjú pẹ̀lú ìrọ̀ tó jókòó nínú àmì. Ọ̀rọ̀ ìwúrí òsí lẹ́nu ọmọ Nàìjíríà mọ́. Tẹ́ǹkì òsọ́rí òsí lẹ́nu ọmọ adarí wọn gbogbo wa. Ìpìlẹ̀ ń fẹ́ fáwọn aláṣẹ lójoojúmọ́ ayé. Ẹ sì fi gbàgbé wípé kíláàsì lè wọ ìlú. Kẹ́ni tó ní ìwé mọ̀mọ̀ sí. Ibo ni wọ́n wà lásìkò ká kéde òmìnira Nàìjíríà. Ibo ló wà lákòókò ìjọba àwọn ológun. Ìgbà tá a dìbò àkọ́kọ́ nílẹ̀ yìí, sílé ló wà ní àkókò. Wọ́n máa ṣe o. Nàìjíríà, ọmọ Nàìjíríà, ìgbà wo la tó máa tí wọ́n dípẹ́tì ilẹ̀ òkèèrè lárugẹ láìná ní tiwa. Àkàṣe kò lè dùn ní fọ́mọ gọ́fámẹ́ǹtì tí ìṣẹ̀ǹdáyé tiwa ò bá jọ ọ́ lójú. Ohun tí ń bẹ ní títà tó ń bẹ ní rìdíìmù ni wọ́n ń pọ́n lé. Ó ti gbàgbé pa lógún tó ju ti gbogbo ọmọ lọ nílé wa. Ọ̀rọ̀ tájá ni wáyé ti fún gọ́fámẹ́ǹtì tayọ gbogbo ìjọ yòókù. Àwa nìkan lákàkọ̀ tá a yọ máa ní tá ò fẹ́ lò níbi tá a forí wọn sọlẹ̀ fún. Bí n bá ń pariwo ọmọ Nàìjíríà, orílẹ̀-èdè Nàìjíríà nìkan kọ́ la á mú sí. Ṣùgbọ́n ara mi fi gbogbo ọmọ adarí wọn. Ohun ojú rere àṣàánú ní gbogbo ilẹ̀kílẹ̀. Àkàṣe a lè fagídí mọ́gùn kan lọ́sọ̀dọ̀. Àwọn ní fipá fún olómi mú. Ẹnì tó bá fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹni tó bá fẹ́ gọ́fámẹ́ǹtì dénúdénú, ohun tó dáni lójú ni pé irú wa ṣe rere nílẹ̀ alààyè. Àfàlágídí ọmọ tó fẹ́ yapa kúrò nínú ìlànà tá a fi láwọn bàbá wọ̀nyí lọ́wọ́. Irú wọn ní kọ lẹ́tà sí ìyọnu. Nàìjíríà ń dàgbà, òun lọ́jọ́ lórí. Òyí ọdún tó ń bọ̀ gọ́fámẹ́ǹtì máa kọ́ bọ́ta. Nàìjíríà pẹ̀lú máa kó mẹ́rìndínlọ́gọ́ta. Níbo ló wà níwòyí ọdún tó ń bọ̀? Ṣé wọn ò tún ní wọ́sọ̀ọ̀sì lásán mọ́? Gbogbo òṣìṣẹ́ nínú ọgbà àjàrà. Sáàtì máa fi bí ọ̀hún bá jáde wáyé ti fẹ́ ká máa ṣe. Sọ́dọ̀ onígbàgbọ́ ṣé wọn ò ní máa ṣàfi ayé mọ́? Ìwọ obìnrin ìgbàgbọ́ bò tún ní máa gbórí bọná bíi tàwọn tó ń bẹ nínú ayé. Ó mà ṣe o. N ò rẹ́ni fún mi létí ọ̀rọ̀. Báwo ni ìbá fi dára tó? Ẹ̀yin ọmọ Nàìjíríà wọ̀nyí tí ojú pópó yìí ò ní di pàkúté ikú fún gbogbo wa mọ́.
ṣé ẹ ti máa lẹ́mọ̀ tuntun ní ìwòye ọdún tó ń bọ̀ tẹ́ ò ní máa dalẹ̀ sójútò ìgbà wo lẹ tí wọ́n máa síwọ́ títalẹ̀ kan ṣoṣo fọ́ gbọ́ọ̀rọ̀ ènìyàn nílẹ̀ yìí àtọ́jú pópà àtọ́jú gọ́tà la fi kọ́lé lé lórí ìjọba tó dára fẹ́ sojú ọ̀nà ó wá nira fún gbogbo wọn ó mà ṣe o ìlú tá a sì bí mi sílẹ̀ yìí kò sí tòmíràn tí mo lè pè ní tèmi ni mo fi sọ wípé ìdàgbàsókè nàìjíríà yìí ó dọwọ́ tèmi tirẹ̀ àmọ́ lélẹ̀ nàìjíríà ń dàgbà òun ló gbé lórí ìjọ gọ́fọ́mẹ̀ntì pẹ̀lú ń gòkè àgbà díẹ̀díẹ̀ ìsapá àwọn ènìyàn ń ṣà láti mú ìran àwọn baba ńlá wa nínú ìjọ wọ̀nyí ṣe. gọ́fọ́mẹ̀ntì yìí ti gbogbo wa ní kó máa gbọ́dọ̀ dàrú torí kò sí ibòmíràn tí a lè lọ àjò kò lè dà bí ilé rárá ẹ jẹ́ ká fọwọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbèékélégbé ọ̀rọ̀ ìwúrí ni mo mú wá abẹ́lé ń já náà ní gbogbo etí tó gbọ́ kí bàbá mi máa ń jẹ́ ó ṣe wọ́n lóore bí wọ́n bá bí ó léèrè wípé ta ló sọ̀rọ̀ ìmọ̀ràn fara yẹn wí fún wọn wípé ọmọ ọba adéjàre àfẹ̀fẹ́ ni mo ti wí nígbà kan náà wípé bàbá tó bí mi kì í ṣe láyé ń bí èmi la ní bàbá láti lé ọ̀run ìjòyè àgbà hàn ní tó tẹ̀rùtẹ̀rù ẹ̀rí bọ́wọ́ ìjà náà.